bàbá olóyin sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ sẹ̀sán adéhùsì. ẹ mọ̀ kú déédéé wòye o gbogbo ẹ̀yin èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi èmi ni sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run bàbá olóyin nǹkan bàbá olóyin òrìjínà tí mò ń gbé nílùú ìyẹ̀sẹ̀ ọ̀tà ọ̀rọ̀ bí oyin bí adùn ní tán lè gbogbo wa bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé tẹlifóònù nọ́mbà mi ó ti wà lójú pátákó 08054749455 08054749455 ó tí mo fẹ́ sọ fún yín lónìí ni pé èèyàn wà o ọlọ́run ń bẹ èèyàn wà ọlọ́run má fi wá fọ́tà mú ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé obìnrin tó kì í tọ̀ lé tẹ́lẹ̀ wọ́n á máa ṣe kọ́ máa tọ̀ lé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé tí promotion bá kù díẹ̀ níbi iṣẹ́ ẹ̀mí èṣù yóò dẹ̀ lọ wọ inú messenger yóò bá lọ jí fáìlì èèyàn pamọ́ fáìlì tó jí kò ní gbé lọ lé o kò ní gbé pò ní ọ́fíìsì tó bá jẹ́ promotion level 1 to 6 ní wọ́n fẹ́ ṣe messenger ó jí fáìlì yóò lọ fi sínú fáìlì àwọn ní level 13 level 20 sọ́dọ̀ tí wọ́n bá ń wá tí wọ́n ń treat ẹ̀ láti ṣe promotion wọn ò ní rí fáìlì tẹnìkan ayé ń bẹ èèyàn wà ǹjẹ́ ẹ tó mọ̀ pé tí wọ́n bá gbé mọ́tò jáde tó jẹ́ pé ìwọ nìkan lọ́lọ́pàá ọmọ dá dúró road safety VIO bí ẹni pé torí rẹ̀ náà fi jáde àìmọ́ bá dọ́ ọ dúró tán ó rí mọ́tò tí ń kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ ni tí ò ní side mirror tí ò ní gíláàsì iwájú tí ò ní lẹ́yìn tí wọ́n lè dá dúró ó ti mọ̀ kí bọ́yọ́ ọwọ́ ti wà lára rẹ̀ ni ayé a máa fàmì burúkú sí yàn lá ọgbọ́jà kalẹ̀ ọ̀tà wá ń sùn kó wọ̀ débẹ̀ kó wo fídíò kó wò kó palẹ̀ mọ́ rọ̀lẹ́ ó tún dọ̀la o wọ́n á lọ dọ̀la wọ́n máa ń yín mo sí ọ̀tọ̀ ọba lọ tán apàtẹ́mọ́ta wọ́n ní kì í tà àánú ẹ̀ kàn máa ń ṣe mí ni bẹ́ẹ̀ ni aṣọ ni lórí burúkú ní kọ́kọ́ fi bú ni. ọjà yóò papọ̀ ìwọ wá ń ta wàrà ọmọ wọn ń ké lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìjẹun òde ẹ̀yọ owó kọ́ ra gálà àbí kọ́ ra bisikíìtì ẹ̀ kọ́ ra mọ́ọ̀tì kan àbí mínírààsì kan kó o dẹ̀ fọ́mọ yẹn wọ́n máa ń tàka sí èèyàn pa bẹ́ẹ̀. ètò tẹ́ ń gbádùn lọ́wọ́ ní agbára èèyàn dúdú ẹ ṣí àfídíò ìkódọ́dún ara ilé kódọ́dún ara oko tí ẹ bá fẹ́ kí n tó máa padà máa post sẹ́ ẹ rí i pé ó ti pẹ́ tí mo ti gbéṣẹ́ síbí mi ò ń wá déédéé àwọn tó ń wò mí ní kéde ṣóò àbí olóyè òjìnà tẹlifíṣàn tó ń wò mí lórí TikTok àwọn ẹni mò ń post iṣẹ́ fún gbogbo ìgbà tẹ́ ẹ bá ń wò mí dáadáa lórí ètò yẹn ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi ayé ń bẹ o èèyàn wà ìwọ gbogbo ilé tó o bá ti rẹ́ǹtì ò kí ń lọ́dún kan tán ó tó kó pò láńlọ́ọ̀dù bọ̀ díẹ̀ dá ìyàwó ẹ̀ ní òṣùwọ̀n ó tó kó pò ó tó ẹ̀ kó o fi so rere wà tó máa wá owó ilé ọdún mẹ́ta tó sàsánlẹ̀ rẹ̀ àwọn àgbà ló wà ní ọ̀rọ̀ ẹ̀ àní bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ wọ́n máa ń nà ń kóbókó ni lóru nígbà bá jí ẹ̀yìn rẹ̀ ó lé pọnipọ́ni ní ẹlòmí a máa gòkè yóò máa sọ lójú oorun yóò máa gòkè yóò máa sọ nígbà tílẹ̀ bá mọ́tò bá máa jí yóò ti rẹ̀ àwọn ayé náà ni àníríjà ayé o àníríjà ayé àṣírí kékeré kan ní wàá sọ fún lónìí tó o bá rí i pé gbogbo nǹkan ń dàrú fún ọ tí nǹkan ń le kókókókókó àwọn àgbà ń dọ̀ láàmú owó jùtú ẹ̀ ò rí gbẹ̀rù kó lọ ra iyọ̀ síbẹ̀ ìtàn dì ló dà á pọ̀ iyọ̀ dídì ẹnìkan ló ń diyọ̀ lọ́jà ara ilé ló máa ń tu ẹnìkan ni ó di ẹnìkan ni ó tu ra iyọ̀ dídì mi ò kókó ron sáchẹ́ẹ̀tì o tó o bá lè rò dídì yẹn lọ́mọ dà á pọ̀ kí ló máa fi ṣe wàá bu díẹ̀ sínú omi lálẹ́ tó o bá fẹ́ wẹ̀ tó o bá jí láàárọ̀ ọjọ́ kejì náà tó o fẹ́ wẹ̀ bu tíntínní tí ò tó sí bí ọmọdé
bù sínú omi kọ́ máa fi wẹ̀ wọ́n yọ̀ǹda rẹ̀ wọ́n bá àgbà díẹ̀ wọn ò ní dààmú rẹ̀ mọ́ ayé ń bẹ èèyàn wà mo ti fi làfàyè o lẹ́yìn ọlọ́run èèyàn lájọ ń gbé ẹbí nísòbí bàbá wa tí kọ̀mọ́tà ó nínú gbogbo tẹ́lẹ̀dùmarè dá sílé ayé àwa ènìyàn láṣòro tá bá ń bára wa jẹ tá bá ń bára wa mú nǹkan ló lè ṣẹlẹ̀ o nígbàkúgbà o tàbí lọ́jọ́ iwájú yes nǹkan ló lè ṣẹlẹ̀ o nígbàkúgbà àbí lọ́jọ́ iwájú ìyàwó lè gbógun sọ́kọ lójijì ọkọ a máa gbógun síyàwó lójijì ẹgbẹ̀dún kẹsẹ̀ tí mo kọ yẹn iyọ̀ síbẹ̀ kẹfì sínú omi kẹfì wẹ̀ lálẹ́ tí ọba dàrú ọjọ́ kejì tẹ́ tó fẹ́ wẹ̀ láàárọ̀ ẹ fi wẹ̀ ẹ fi sínú omi ẹ̀wẹ̀ tó mú díẹ̀ sínú omi ẹ̀wẹ̀ kò dí ọṣẹ tẹ́ fẹ́ lò lọ́wọ́ o yóò tún jẹ́ kó ṣiṣẹ́ sí ni yóò tún jẹ́ kó ṣiṣẹ́ sí ẹ má gbàgbé mo ṣe wí ó sì sí tèmi o ọ̀nà àṣẹ mẹ́dísìn ìwòsàn lóyún bẹ́ẹ̀ bá dúnyàn bẹ́ẹ̀ bá hypertension pààyàn olórin kan kọrin gbà kan ní hypertension pààyàn hypertension ní pa wá o ó wà bí ẹ bá ní ìju tíjú rẹ̀ bá tí ì dé mọ́típù ó ti pọ̀ tọ́jẹ́ kẹ́ ẹyọ kan àṣírí ẹ̀ wà bí o ọ̀nà àṣẹ mẹ́dísìn Yorùbá wà lápá kan ìbò wà lápá kan ọ̀nà àṣẹ mẹ́dísìn nínú òwe yìí ẹni ẹ̀yìn bá ń dùn apá ń dùn oorun sùn déédéé ọ̀làlàkàlà ó wà ní òwe yìí ọ̀nà àṣẹ mẹ́dísìn ṣé ẹ wá rí eléyìí ń pè ní agbára èèyàn dúdú African power apá kìíní ogun ìdílé wà o nínú ìdílé mi wọn èèrà mọ́tò ń bẹ́ o nínú ìdílé mi wọn kì í ṣoríire o nínú ìdílé mi wọn a máa tètè kú ṣùgbọ́n tó bá fẹ́ kó kàn ogun burúkú yìí nìkan àṣírí ẹ̀ wà nù African power part 1 ṣé ẹ rí African power part 2 rẹ̀ tí a bá fóògùn náà ti fún ọ tó o bá gbégbó ọtí lọ́wọ́ tàbí o gbé kọ́ọ̀pù ọtí lọ́wọ́ yóò yọ̀ dí ni yóò fọ̀ dànù àṣírí ẹ̀ wà bí ìwọ tó oògùn kì í jẹ́ fún ọlọ́sẹ̀ dúdú kò ṣiṣẹ́ wọ́n fẹ́ ẹlọ́sẹ̀ funfun òkè wọ́n fẹ́ ẹlọ́sẹ̀ dúdú ọṣẹ pupa gbogbo ìgbà oògùn kì í jẹ́ fún ọ kí ló fi fọwọ́ rẹ tó oògùn ọmọ jẹ́ fún ẹ ó wà bí àbó tiẹ̀ wá ní ọṣẹ tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó wá da sẹ́lẹ̀ lójijì kí ló ṣe tọ́sẹ̀ yìí ó bẹ̀rẹ̀ sí padà àṣírí ẹ̀ wà nù agbára èèyàn dúdú apá kejì African power part 2 ọ̀fẹ́ wọn tọ́ ló fà àbí àti ẹ̀tí tàwọn ló fà ọ̀fẹ́ yọ ọ̀fà yẹn kúrò ọ wà bí ṣe wá rí African power part 3 agbára èèyàn dúdú apá kẹta ọmọ tó ń mu gbó ó mu cocaine ó mú oògùn olóró káàkiri ẹ fẹ́ kó yọ ẹ fẹ́ yọ lójú ẹ fẹ́ mú kó bẹ́ẹ̀ bá sóògùn fún lè pé màá mi fẹ́ pa mí o màá mi fẹ́ pa mí o ṣùgbọ́n àdúrà ló ṣe sórí omi irú àdúrà wo ọ̀rọ̀ wo ló kà sórí omi ọ wà bí o agbára èèyàn dúdú apá kẹta ibi èrè bá jókòó sí lóúnjẹ rẹ̀ máa ń bà ibi ọ̀ká bá jókòó sí lóúnjẹ rẹ̀ ń bà ìjókòó rẹ̀ lóúnjẹ rẹ̀ ọ̀bọ onírọ̀rùn ẹ̀yin kọ̀ǹtráktọ̀ àrìnkàjábàtà ẹgbàṣẹ́sí African power part 3 ní kẹwàá rà tó dájú kò sẹ́ni tó rà tó complain adúkẹ́fọ́ Olódùmarè ìbọn Olódùmarè o agbára èèyàn dúdú apá kẹta ọ̀rọ̀ mọ̀pọ̀ náà bẹ́ẹ̀ ni ṣé ẹ rí gbogbo àwọn ìwé mi ìkámà tó ń bẹ̀ eléyìí ni wọ́n pè ní solution to human problems ọ̀nà àbáyọ síṣòro ẹ̀dá bá a ṣe ń lo moringa olífẹ́rà gbogbo ẹ̀ lẹ́ẹ̀bà pàdé ní òwe yìí àṣírí pọ̀ ní òwe mi ẹ lè rí ìwé ìra o lórí fóònù yín lórí wásaàpù email tàbí lórí gmail yín tàbí kẹ́ ẹ máa bọ̀ ń yẹ̀ sí ọ̀tà bàbá olóyin bus stop bàbá olóyin bus stop ìyẹ̀sí ọ̀tà bàbá olóyin bus stop ìyẹ̀sí ọ̀tà láti Ṣàngó Ọ̀tà under bridge Ṣàngó under bridge ẹ wọ márùwá tó ń lọ yànà yẹ̀sí tẹ́ ẹ bá dé yànà yẹ̀sí ẹ sọ fún un pé lè bàbá olóyin lẹ́ ń lọ ọ̀kadà ó gbé débẹ̀ márùwá ó gbé débẹ̀ mo ní alágbàtà lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá dé Mushin ẹ bèrè CAF communications number 4 Alokolaro street number 4 Alokolaro street Mushin bus stop Mushin lẹ́kọ̀ọ́ ní Bàrígà ẹ lọ sí nọ́mbà 36 Ìlàjẹ road ní Bàrígà 36 Ìlàjẹ road ní Bàrígà ní Ègbè ẹ lọ rí Ìyàmúbọ̀ nọ́mbà 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street nọ́mbà 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street Àgòdò ọjà Àgòdò Ègbè tàbí kẹ́ ẹ máa bọ̀ ń yẹ̀ sí ọ̀tà ní bàbá olóyin bus stop
yẹ̀sí ọ̀tà. Tí ẹ bá gbádùn ètò mi ẹ ṣe báyìí fún mi, ẹ pàtẹ́wọ́ fún mi lórí fóònù, ẹ tún lè wò mí lórí Kíni Show ọmọ Ìbàdàn, Kíni Show, ẹ wò mí lórí Kíni Show TV. Tẹ́ ẹ bá tẹ bàbá olóyè òjìnà TV ẹ bá mi ń bẹ̀ náà, mo wà ń bẹ̀. Bẹ́ẹ̀ tó wá wò lórí TikTok mo wà ń bẹ̀, ẹ̀yẹ tẹ bàbá olóyè òjìnà TV lórí TikTok ẹ bá mi ń bẹ̀. Ǹjẹ́ títí nígbà míì tẹ́tùn máa rí mi àrán lẹ́mọ̀ dá ẹ̀ ní dáràn o. Bàbá olóyè Sẹ̀san Adéwùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ Sẹ̀san Adéwùsì ní kí ẹ gbà lọ.